a sì ní àwọn ẹ̀tọ́ kan tá a fi fún àwọn òjíṣẹ́ Ọlọ́run tá a gbọ́dọ̀ mọ̀ ṣe èyí ni ìbéèrè ọ̀tìlẹ̀ wá wáyé pé Ọlọ́run ní ká fẹ́ràn jù ní abánẹ́bì ànábì ní ká fẹ́ràn jù ní abọ́lọ́ èwo ló lè yí wa lọ́wọ́ mẹ́ ǹjẹ́ bàbá fẹ́ràn Ọlọ́run tá a fẹ́ràn ànábì tó lè ṣeé ṣe sàlẹ̀ rọ́nà lọ ǹjẹ́ tá a bá fẹ́ràn ànábì tá a fẹ́ràn Ọlọ́run sàlẹ̀ rọ́nà lọ ibẹ̀ ńlá máa wá yípo ààrẹ àwọn ààyè àtàlù Al-Qur'ani tí bàbá kọ́ wa nínú ọgbà yìí tí ń tọ́ka sí ìfẹ́ Ọlọ́run ìfẹ́ Ọlọ́run ìfẹ́ Ọlọ́run ìfẹ́ Ọlọ́run kátàsà Ọlọ́run ǹjẹ́ bàbá wa kọjú sọ́lọ́run tààrà tá a bójú ẹ̀yìn wa nẹ́bì kankan náà wà nẹ́bì ibi Ọlọ́run ní káfẹ́ràn ó lẹ́sẹ̀ máa yóò bá nẹ́bì tó lọ àwọn ẹ̀sà nẹ́bì tó lọ́wọ́ kí ló dé ẹ̀ẹ́dì kèfèrí ẹni wá lóun sáájú tó ànẹ́bì kèfèrí ẹni wá ní ohun dáàbò Muhammadu kèfèrí ọ̀sẹ̀ láti bá ti pọ̀jù kèfèrí káma á jáwé iná lè wúwo èèyàn lọ́wọ́ látara ní Muhammad ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àbí kí ni wọ́n fẹ́ wọ́n dà kó kúrú ànẹ́bì gan ni mo fẹ́ràn ìfẹ́ wọn lọ́wọ́ kí ni wọ́n fa rákà bayna Allahi wa rasuli àwọn àyà jẹ́rìí ẹ̀ púpọ̀ láti máa pẹ́ a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim wa minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum kahubbillah walladhina amanu ashaddu hubban lillah wa minan nasi man yattakhidhu min dunihi andada ومن الناس من يتخذ من دون الله أندادا ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب من الناس من يتخذ من دون الله ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله nínú àwọn tí ń ṣe lọ́wọ́ pẹ́pẹ́ ìfẹ́ Ọlọ́run ọgbà làákàyè wọn ni wọ́n ń bẹnu àwọn tá a pè lẹ́ni Ọlọ́run tí ń ṣe lọ́wọ́ kíkẹ́ àwọn ànábì Ọlọ́run gbà làákàyè wọn kò jẹ́ wọ́n mẹ̀tọ́ àtìrántí Ọlọ́run láwọn ọ̀nà kan mọ́ ǹjẹ́ wọ́n fẹ́ẹ̀lì àbí wọ́n pàṣẹ àwọn tí wọ́n rántí Ọlọ́run tí wọ́n rántí àwọn ànábì Ọlọ́run ǹjẹ́ wọ́n fẹ́ẹ̀lì àbí wọ́n pàṣẹ àwọn kan wá ń bẹ àtọ́lọ́run àtànábì wọn ò tiẹ̀ fẹ́ràn wọn rárá wa minan nasi من يتخذ من دون الله أندادا tí wọ́n ní ẹlòmíì tí wọ́n sì yàtọ̀ sọ́lọ́ bí àwọn aláwo bí àwọn oníṣàngó bí àwọn ẹlẹ́bọ ẹni ó kéwú dáńdé tó ń sáwó ẹni ó kéwú dáńdé tó ń ṣẹbọ ó ní gbàgbọ́ sí nǹkan kan mí lẹ́yìn Ọlọ́run ọba ni wọ́n fẹ́ràn nǹkan mí yẹn jọ Ọlọ́run lọ gbogbo àwọn májẹ̀mú Ọlọ́run tọ́lọ́run gbé kalẹ̀ kò tó wọn mọ́ káká Kùránì kò bí àbùkátà wọn mọ́ kásẹ̀ náfìlà lóru kò bí àbùkátà wọn mọ́ kádìmọ̀ Ọlọ́run kásẹ̀ síkìrì Ọlọ́run kò tó wọn gbélé ayé mọ́ bá a bá yàdọ̀ Ọlọ́run tá a yàdọ̀ ká a bá yàbí èṣù kò ní ayé òṣèjì ọ̀dọ̀ wọn mọ́ wa minan nasi. ومن الناس من يتخذ من دون الله أندادا ẹlòmíì fi oṣókún tiẹ̀ يحبونهم ẹlòmíì bàjẹ́ kún tiẹ̀ يحبونهم ẹlòmíì bàwọ̀ kún tiẹ̀ يحبونهم wọ́n wá nífẹ̀ẹ́ kí ní òun ìjọ Ọlọ́run lọ. يحبونهم كحب الله wọ́n lẹ́ lómi kò sáwó bẹ́ẹ̀ ni òṣòdó bẹ́ẹ̀ ni ọ̀sàjẹ́ owó gangan ní fẹ́jọ́ Ọlọ́run lọ ó ti sowó dẹbọ ó ti sọ yìí dẹbọ ó ti sọ òkìkí dẹbọ wọ́n wá torí òkìkí sẹ́lọ̀ wọ́n torí owó sẹ́lọ̀ wọ́n torí ayé sẹ́lọ̀ yóò níbò náà òun káwó bẹ́ẹ̀ la. يحبونهم
أشد حبا لله ìfẹ́ tó gba làákàyè ìfẹ́ tó gba ẹ̀jẹ̀ ìfẹ́ tí gba ẹ̀mí ìfẹ́ tí gba ọkàn wọn adarí ìsọdọ̀ ọlọ́run alifana olùkòlì àwọn àlùsọ̀rọ̀ náà ni bàbá wa ti máa dáhùn sí lójú wọn fi dá lẹ́yìn wọn fi dá wọn ò fi dá jẹ ara sí lọ́hùn tí wọ́n máa fi dá jẹ ara sí lọ́hùn ẹ̀ o bẹ́yìn wọn ti rí ẹ̀yin wọn dá àbí ọ̀dá ẹ̀yin wọn dún àbí ọ̀dùn nígbà tí wọ́n ti alifana olùkòlì sọ̀dọ̀ ọlọ́run ẹ̀ wọ bàbá wa ti Ibrahim yẹn náà ni owó yìí kíkiri ẹ̀ máa ń ọba yìí tán ẹ̀ máa ń gbá bí ìbáṣe tó bí jòkó ti yára ní òfò yóò fi sọ tẹ́tì ní ojú jòkó. ومن الناس من يتخذ من دون الله أندادا ẹ wọ bàbá Kamal Aladabi ẹ wọ bàbá Alimi ńìlọrin ẹ wọ bàbá Usman Fọdí ẹ ní Sokoto ẹ wọ bàbá afa ńláńlá bàbá Sẹ́wọ̀n Nasiru Kabara ẹ wọ bàbá Ndasalati ẹ wọ àwọn afa ńláńlá níbàdàn ẹ wọ wọlé kù tí wọn bá wọn kún tí wọn bó sakún tí wọn fẹ́ lókun aṣáájú bá lè rà í. والذين آمنوا أشد حبا لله àwọn tó ń tẹ́sọ̀ lọ lọ́wọ́ bá a ti wá dáa kọ́ yìí wọ́n di ẹrù ànábì bá wọ́n di ẹrù ànábì bá gbogbo nǹkan ni wọ́n fi sílẹ̀ fẹ́ ànábì gbogbo nǹkan ni wọ́n fi fẹ́ràn ànábì ayé àwọn kan náà wọ́n kébè rí wọn aláwọ̀ fẹ́ràn ọlọ́wọ́ àmọ́ àwọn bàtà àwọn ànábì wọlé ọlọ́run náà ló wọ̀ fẹ́ tiwọn. ìsìnú lérí pé ìjẹni tó bá fẹ́ràn ọlọ́run tó lọ́wọ́ fẹ́ràn ànábì ìjọ ráyè wọlé ọ̀ráyè wọlé ẹ̀kúlé lọ́wọ́ sí ọlọ́run pé man yuti Allah wa rasulahu faqad faza fawzan azima àlè dá ọlọ́run fẹ́ ká má fẹ́ràn ànábì lọ tọ́lá àwọn ànábì yóò ju ọ̀nà ọ̀dọ̀ ọlọ́run fún wa àlè dá ọlọ́run fẹ́ ká má fẹ́ràn àwọn àbá wa mọ́ tọ́lá àwọn àbá yóò ju ọlọ́run wa fún wa èsì ní lórí ẹ̀ka àwọn fẹ́ràn ọlọ́run àwọn fẹ́ràn ànábì ẹ wá tó lọ bí ọ̀rọ̀ ọlọ́run tí ń sọ náà Al-Qur'ani fún ànábì wa Muhammadu ẹni tàwájí ẹni fún wa lóye wípé ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا قد جعل الله لكل شيء قدرا يتق الله يجعل له مخرجا ẹni bá fẹ́ràn ọlọ́run dáadáa tó bá páyà ọlọ́run dáadáa kò sí ti ń jẹ́ ìfẹ́ àti ìbẹ̀rù ọmọ àgbọ̀ mọ́ra wọn ìfẹ́ ni ó jà á bẹ̀rù ká má débi tí ọ̀rẹ́ wa ló wọ̀ fẹ́ a ti mọ̀ pé ọ̀rẹ́ wa ní ìyàwó wa ní ọkọ wa ní ẹ wá pé mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí kan ní nǹkan báyìí mo fẹ́ lópin ìgbà tá a máa ń fẹ́ràn rẹ̀ a sì máa bẹ̀rù nítorí àmọ̀sí adẹ́pẹ́ taqwa òun pẹ̀lú hubbu taqwallah wa hubbullah ó ti so mọ́ra wọn tí ìfẹ́ ọlọ́run bá jòkó lẹ́mí yẹn dáadáa ní débi dọ́rọ̀ ní ọmọdé ẹni bá fẹ́ràn ọlọ́run tó bẹ̀rù ọlọ́run gbogbo tí wọ́n á kí tí ó wà lọ́ọ̀dọ̀ ẹbọ tí ó wà lọ́ọ̀dọ̀ òòṣà tí ó wà lọ́ọ̀dọ̀ eégún tí ó wà lọ́ọ̀dọ̀ ògúnú tí ó wà lọ́ọ̀dọ̀ awo ọlọ́run ó fún ní màkàrájà wọ́n yẹn ní fún wọ́n yẹn lọ sí kẹkẹ mi láì pa nǹkan mi pẹ̀lú ọmọ lọ torí ẹ tó bá lóhùn ṣe tọ́lọ́ man amila amalan asraka fi imani taraktuhu wa shirkahu ọlọ́run tó ń nọ̀rọ̀ rẹ̀ nínú àdéṣe kò lè ṣe kí ẹnikẹ́ni tó bá lóhùn ṣe tèmi ọlọ́run tó bá pa nǹkan mi pọ̀ mọ́ mi mẹ́ wọn kò torí mi ṣe má torí owó ni torí iyì ni torí àpọ́nlé ni torí ọlá ni torí obìnrin ni torí ọkùnrin ni torí ayé ni taraktuhu wa shirkahu wọn kọ́ ọ́ lẹ̀ mọ̀ nífẹ̀ẹ́ nbí tí ìfẹ́ ọlọ́run ti sọ̀rọ̀ mọ́ ó sọ̀rọ̀ fẹ́ lóhùn nìkan tọ́ba tó wá fẹ́ràn ọlọ́run níta pàápàá fẹ́ tó ọlọ́run gangan lọ́ọ́ fẹ́ bí ìgbà téèyàn fẹ́ràn electric tí wọ́n lọ tọwọ́ bọ wọ́n lọ dìbò kó ná mọ láì electric lọ́wọ́ ajẹ́ fẹ́ dì mọ́ kókó ná transformer lọ́wọ́ dì mọ́ wọ́n nítorí kí ló ń torí pé iná wúlò púpọ̀ sáfàní kó wọ́n kúkú tán sí i láà bí ìfẹ́ ọlọ́run ti rí nù kí ni wọ́n jẹ́ pé èèyàn fẹ́ràn ọlọ́run tí ò ní léwu náà ní ká fẹ́ràn àwọn ànábì rẹ̀ náà. ويرزقه من
owó kàmáde ni ọlọ́.